Bàbá Adeboye ti sọ̀rọ̀, èyí lọ́nà àbáyọ sí ìṣòro Nàìjíríà. Pasitọ àgbà àti olórí ìjọ oníràpadà pátápátá The Redeemed Christian Church of God RCCG Pasitọ Adeboye ti ní ogun tó ń ja Nàìjíríà kọjá ti òṣèlú àti pé ọ̀nà àbáyọ tó ní ṣe pẹ̀lú nǹkan ti ẹ̀mí àti àdúrà ló lè yanjú ẹ̀. Nílé ìjọba ìpínlẹ̀ Kaduna ni Adeboye ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 11 oṣù kejì ọdún yìí lásìkò tó ṣàbẹ̀wò sọ́dọ̀ gómìnà Uba Sani. Adeboye tó wà ní ìpínlẹ̀ Kaduna látàrí ìsọjí ọlọ́jọ́ méjì tí wọ́n wá ṣe nípínlẹ̀ náà sọ pé pẹ̀lú bí ìlú yìí ṣe ń kojú onírúurú ìṣòro, Nàìjíríà ṣì wà lára àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run fi làákàyè àtàwọn nǹkan àlùmọ́ọ́nì kẹ́. Ó ní ọ̀nà láti fún àwọn èèyàn ní kóríyá kí wọ́n má bàa sọ ìrètí nù làwọn ṣe gbé ìsọjí ńlá ọ̀hún kalẹ̀. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Sani fún bó ṣe fààyè gbà wọ́n àti àtìlẹ́yìn lọ́lọ́kan òjọ̀kan, pàápàá jùlọ pẹ̀lú bó ṣe pèsè ọkọ̀ tí yóò kó àwọn èèyàn kí ìsọjí náà lè so èso rere, ló ti sọ pé mo tún ti wà ní Kaduna báyìí gẹ́gẹ́ bó ti ṣe hàn gédégbé pé ìṣòro tó ń bá orílẹ̀-èdè wa fínra kọjá èyí tó jẹ mọ́ òṣèlú, yóò sì gba kí á dúró ti Ọlọ́run gidigidi. A ti ń lọ káàkiri lọ́nà tiwa láti lè kún ìjọba lọ́wọ́ láti pe Ọlọ́run alágbára kí ó gbà wá nítorí a nílò ìrànlọ́wọ́. A ṣe ìsọjí láti kó àwọn èèyàn jọ kí wọ́n lè mọ̀ pé ọ̀la yóò dára. Ìgbàgbọ́ wa ni pé àwọn èèyàn nílò irú kóríyá báyìí nítorí táwọn èèyàn bá ti sọ ìrètí nù kò sóhun tí wọn kò lè ṣe. Àwọn ọ̀dọ́ ń sá kúrò ní Nàìjíríà, àwọn tí kò ríbi sá lọ bẹ̀rẹ̀ sí gbẹ̀mí ara wọn. A ó túbọ̀ máa fi wọ́n lọ́kàn balẹ̀ ni pé Ọlọ́run kò ní gbàgbé orílẹ̀-èdè wa, nítorí bẹ́ẹ̀ la ṣe ti káàkiri oríṣiríṣi ìpínlẹ̀. Lónìí yìí sì rèé, ìpínlẹ̀ Kaduna la wà fún ìsọjí ọlọ́jọ́ méjì tí yóò wáyé ní pápá ìṣeré ìlú yìí. Gómìnà Sani tó fi ìdùnnú rẹ̀ hàn lórí ètò pàtàkì tí òjíṣẹ́ Ọlọ́run náà gbé wá sí ìpínlẹ̀ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Pasitọ Adeboye fún ìfẹ́ àti akitiyan rẹ̀ láti sin ọmọnìyàn. Ó ní òun mọ̀ pé ipa rere ni yóò ní lórí àwọn Kìrìsìtẹ́nì tó wà ní ìpínlẹ̀ náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń sọ ìrètí nù tí ẹ̀rù bí ọjọ́ iwájú wọn yóò ṣe rí sì tún bà wọ́n gẹ́gẹ́ bí ilẹ̀ Nàìjíríà ṣe ń la àkókò tó le yìí kọjá. Gómìnà ní pẹ̀lú irú ààrẹ tó wà nípò báyìí tó nífẹ̀ẹ́ aráàlú tó sì ṣetán láti gbé Nàìjíríà dé ibi gíga àti àdúrà àwọn èèyàn bíi Pasitọ Adeboye, òun mọ̀ pé nǹkan yóò ṣẹnure fún wa láìpẹ́. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.